arúgbó ọjọ́ kí ló ṣẹlẹ̀ sọ tó fẹ́ rọ̀ mí dànú ní. Ọ̀gá ẹ má bínú. Arúgbó ara rẹ̀ yìí náà lọ fi kọ́ sẹ́ síbẹ̀síbẹ̀ náà wọ́n ṣe kí ló ṣẹlẹ̀ kí ló dé. Mo dé síníkì. Báyìí ló jẹ́ kún wá wò yín nílé. Ṣé kò sí o kí ló dé. Àtọjọ́ yìí mo ti parí iṣẹ́ kẹ́mú sàtífíkẹ́ẹ̀tì kò ní gbogbo èèyàn ló ti ń pè mí ní dósítà ní gbogbo kémi náà. Ìyá ọ fẹ́ gba sàtífíkẹ́ẹ̀tì. Ọ̀sọ̀pọ̀ ti mọṣẹ́. Mo ti mọṣẹ́ o, ṣiṣẹ́ yé mọ̀. Dákun o, kí ni iṣẹ́ kínní? Ọ̀gá yìí gbogbo yẹ ti kọ́ mi ló ń bẹ ní erí mi. Sevosco school. Orí èyí ètí ìpínlẹ̀ ni. Eléyìí ṣe Sevosco stethoscope. Èmi náà mọ̀ wí kan ló parí rẹ̀. Kí wá ní iṣẹ́ ilé ọ̀dàkùn náà bínú? Abẹ́sẹ́kélé ni. Fúnkẹ́. Abẹ́sẹ́kélé ṣe bẹ́ẹ̀ kí ni yẹ̀wí àwọn ọmọ sí operation ni. Èyí ìsàbẹ̀ ṣékélé àwọn kan dáńgbésàn ara rẹ̀. Ní iná pè ní operation no mercy. Irú operation tó bá fẹ́ sí operation no mercy. Mo sábà wí ọmọ mú sọ operation. Dákun kí wá ní iṣẹ́ ilé? Ẹ̀rọ gà kí ni gbogbo iṣẹ́ yẹn kọ́ mi yìí ó ní mo mọ̀. Mo bá fẹ́ sọ operation kò yẹn bá ti mú abẹ́sẹ́kélé yẹn fẹ́ lò kó ní àwí kí bọ́ sọrẹ́lẹ̀ àti ìsàlẹ̀ ní àgbé ní àmú sèfù gbogbo irun. Jesus is Lord. Inú gbogbo sẹ́ẹ̀tì lọ́jọ́ iyì tó ọmọ jù ní kò láti àlàyé fún ọ ní sàbùkẹ́tọ̀ sọ mo sọ mọ̀ pé ọdún 5 lọ sọpọ̀ fẹ́ fi kọ́ṣẹ́ ọdún 3 sí lọ fi wá sí kílíníkì tó fi ń ṣe ìsànsá tó bá ti wá padà lọ ọdún 3 ọwọ́ àgbà sàbùkẹ́ rẹ̀. Ọ̀gá èmi lẹ́ ń wí èsì wàhálà gbogbo tí ẹ̀yìn yẹn bá mú èèmọ̀ gún lábẹ́rẹ́ ni dósítà kúkú ni mí.